mo fi gbogbo ara mọ́ àtúnṣe tí wọ́n fẹ́ ṣe sówó ilé wa. Ààrẹ Buhari ló sọ bẹ́ẹ̀. Gbogbo àríyànjiyàn tó ń lọ lórí àtúnṣe tí báǹkì ilé wa lòun fẹ́ ṣe sówó ilé wa láti pààrọ̀ ojú rẹ̀ kí wọ́n sì sọ òkú àwòdọ̀tún ti rodò lọ mú mi báyìí pẹ̀lú bí ààrẹ Muhammadu Buhari ṣe kéde pé òun fọwọ́ sí àtúnṣe tó fẹ́ wáyé náà. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 29 oṣù kẹwàá ọdún yìí ni ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ yìí láti fi àtìlẹ́yìn ẹ̀ hàn sí ìgbésẹ̀ báǹkì àpapọ̀ ilé wa láti tún àwọn owó kan tẹ̀. Ó ní orílẹ̀-èdè yìí yóò rí pé èrè tó pọ̀ ló wà níbẹ̀, pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ pé yóò nípa lórí àwọn ayédèrú owó tó wà lóde. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ ààrẹ lórí ètò ìròyìn Garba Shehu gbé jáde, ó ní lórí rédíò ilẹ̀ Haúsá kan ni Buhari ti sọ̀rọ̀ náà lásìkò tí gbajúgbajà akọ̀ròyìn ilẹ̀ Haúsá kan Halilu Getso àti Kamaludin Shawai ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún un, èyí tí wọ́n láwọn yóò gbé sórí afẹ́fẹ́ láàárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ lórí tẹlifíṣàn Tambari ní ìkànnì Nilesat. Àtẹ̀jáde ọ̀hún tí wọ́n pe àkọlé ẹ̀ ní mo fọwọ́ sí bí CBN ṣe fẹ́ tún owó náírà ṣe ni Buhari ti sọ pé àwọn àlàyé lórí ìdí tí báǹkì tó ga jùlọ nílẹ̀ yìí fi fẹ́ tún owó tẹ̀ tí wọ́n ṣe fóun ló yí òun lọ́kàn padà tóun fi gbà pé orílẹ̀-èdè yìí àti ọrọ̀ ajé ilẹ̀ wa ni yóò jẹ àǹfààní tó pọ̀ jù níbẹ̀ gẹ́gẹ́ bí yóò ṣe mú àdínkù bá ọ̀wọ́n gógó àwọn nǹkan, yóò fòpin sí àwọn ayédèrú owó náírà àti bí àwọn tó ń kówó pamọ́ sílé yóò ṣe kó owó síta lọ́pọ̀ yanturu. Ó ṣàlàyé síwájú sí i pé òun kò gbà pé oṣù mẹ́ta tí wọ́n fi sílẹ̀ láti pààrọ̀ owó náírà náà kéré láti palẹ̀mọ́ fún owó tuntun gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe ń sọ ọ́. Buhari ní àwọn èèyàn tí wọ́n ní ayédèrú owó lákàtà wọn tí wọ́n sì ń rí owó mọ́lẹ̀ yóò rí eléyìí bí ìpèníjà ńlá, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ oníṣòwò tí owó ń gba ọ̀nà ẹ̀tọ́ wọlé sí wọn lápò kò ní rí ìṣòro kan bó ti wù kó mọ. Lọ́jọ́ 26 oṣù kẹwàá yìí ní báǹkì àpapọ̀ ilé wa CBN kéde èròǹgbà wọn láti tún àwọn owó ilé wa kan 200 náírà 200 náírà, 500 náírà 500 náírà àti 1,000 náírà 1,000 náírà tẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí. Gẹ́gẹ́ bí CBN ṣe sọ, láti ọjọ́ 21 oṣù kínní ọdún 2023 ni wọn yóò ti fòpin sí nínú àwọn owó tó wà nílẹ̀ tẹ́lẹ̀, wọn kò sì ní gbà á mọ́ láti ọjọ́ náà lọ. Lásìkò tó ń ṣàlàyé ọ̀rọ̀ náà, olórí báǹkì àpapọ̀ ilé wa dókítà Godwin Emefiele fi ìtara sọ pé ìdá 95% 85% owó ilẹ̀ yìí tó wà nílùú làwọn ọmọ orílẹ̀-èdè yìí ti kó pamọ́. Ó wáá rọ àwọn ọmọ Nàìjíríà láti kó àwọn owó náírà tó wà lọ́wọ́ wọn lọ sí báǹkì. Bákan náà ló fi wọ́n lọ́kàn balẹ̀ pé wọn ò ní sanwó ìkówópamọ́ fún owó tí kò bá tó 1,150 náírà, ìyẹn 150,000. Àti pé owó yìí yóò bẹ́gi dínà, yóò sì tú àṣírí àwọn tí wọ́n ń náwó tí wọ́n sì ń tẹ ayédèrú owó náírà, tí yóò sì tún dènà mọ́ owó ìtúsílẹ̀ tí wọ́n máa ń san fáwọn afẹ̀míṣòfò àtàwọn ajínigbé. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí náà ni Buhari ti mẹ́nuba ọ̀rọ̀ oúnjẹ tó gbówó lórí, ètò ààbò àtàwọn kókó pàtàkì míì. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn.